ọ̀rọ̀ tí ń lọ níta lọ́wọ́lọ́wọ́ báyìí bọ́yọ̀ lọ́mọ ẹbí reset ayé ni pé kẹlẹ̀ mọ value kálukú tó lówó bá kó owó jọ tó bá galátòkè délẹ̀ ní tí a máa fowó ṣe nìkan ló lè ṣe tó bá débi ní tí a máa fọgbọ́n ṣe bọ́gbọ́n ọ̀bá sí lọ́dọ̀ rẹ̀ yọ́ sẹ̀sẹ̀ ní ìdí ẹni tó lọ́gbọ́n lọ́dọ̀ ni owó tó níyẹn ní tí a máa fowó ṣe ló lè ṣe tó bá débi ní tí a máa fìmọ̀ ṣe bímọ̀ ọ̀bá ti sí lọ́dọ̀ rẹ̀ yọ́ sẹ̀sẹ̀ ní ìdí ẹni tó nímọ̀ ni in tí a máa fowó ṣe ló lè ṣe o tó bá débi tí a máa fi ìwé kíkà sí àìkàwé rẹ̀ yẹn yóò ṣẹ̀ṣẹ̀ ní ìdí ọ̀mọ̀wé tó ràn lọ́wọ́ ni. annasu linnasi min badiwin wa min hadarin àwọn èèyàn síra wa aróko àtàrà àgbòrò ba'dun li ba'din apá kan wá exist nítorí apá kan ni àjọ fọwọ́ wẹwọ́ la yóò fi rọrùn. níjọ́ nìkan bá ti ní gbogbo nǹkan pátápátá ló ń cover ọfẹ́ kábùkù nù tàbí jọ́ tí nǹkan kan ti ń bẹ lọ́dọ̀ rẹ tó bá ti tóbi lọ́dọ̀ rẹ tó fi wá sọ pé gbogbo ará yòókù ní nǹkan kan mọ́ èèyàn fẹ́ tẹnu torí ó padà súra rẹ̀ kódà bí èèyàn bá lówó tó bá fọ́ǹbù ará àgbòrò tí máa ń fìlì pàwọn lajú tí wọ́n bá fọ́ǹbù púpọ̀ sára oko nítorí pàrọ̀ oko dọ̀tí ó sẹ̀rẹ̀ tó kó bọ̀ ló wá fi wo pé useless person ni nítorí tára oko tó lọ́n bá ní kọ́ka ti ń ṣe nínú ayé rẹ̀ tó bá dáwọ́ rẹ̀ dúró sọ́dọ̀ ara rẹ̀ tó fẹ́ jẹun tára oko ni àwa náà supply oúnjẹ sọ́jà mọ́ tó fẹ́ mu gàrí lásán tàbí kó ní rárá àtẹ̀gẹ́ síta má oko wa náà láti máa yanjú ẹ̀ tí wọ́n gbìyànjú sí tán tó fẹ́ jẹun ní aláàtàrà ìsìsí gbòrò mọ́ ìgbà náà lára àgbòrò ọmọ pé gbogbo táì tá ń dé mọ́rùn káàkiri kọ̀nà tó délẹ̀ àjọ ní ìdí ara wa ni àmọ́ gbogbo ala ní ìdí ká túnra wa ṣe níbi kíni pẹ̀lú alkọ̀nà káláyọ̀ ọkàn ọ̀rọ̀ tí ń bẹ níta yẹn òun fẹ́ jẹ́ sábàbí fáwọn nǹkan míì ni Alfa tí ọba ní bá ti ṣe tí ò ní ọ̀nà tí ń gbọ́rọ̀ ayé ara rẹ̀ gbà kọ́ lọ reset ìgbésí ayé ẹ̀ jẹ́ kí wọ́n rí ọ lẹ́nu tó jẹ́ pé gbogbo ọjọ́ tí wọ́n bá nídìí rẹ wọ́n wà ọ kí wọ́n tó rí ọ ni jẹ́ kí wọ́n wà ọ kí wọ́n tó rí ọ tó bá make ara rẹ̀ available fáwọn èèyàn púpọ̀ nígbà míì wá useless yẹ kó kálukọ́ má yára rẹ̀ ńjọ́ tí ẹ bá fi irin gún àyè yín gbogbo ọlọ́lá wọ́n sáré wá báyìí nítorí pé àwọn bùkátà kan bẹnu ayé ọmọnìyàn ò lè dá yẹn jù àfikún ráfà. bọ́tẹ́jà treat ọ̀rọ̀ yẹn ká ṣe justice kábòsí ọmọ wọ̀ ọ́ onídìí kábòsí ọwọ́ ẹni tó sọ̀rọ̀ lé ní títí ń fà pẹ̀lú àwọn tó sọ̀rọ̀ sí ó lè ṣe minority èèyàn ní báwí ó lè má jẹ́ gbogbo èèyàn àmọ́rọ̀ yẹn ti open kò sẹ́ni tí ọ̀tá bá àfa ganu síbi bóyá òun àtẹnìkan péré nẹ́jọ ní kọ́rẹ́l ó lè jẹ́ bẹ́ẹ̀ ní tó súnmọ́ jù nìyẹn ó lè jẹ́ pé òun àtẹnìkan báwọn fáǹsì kan nẹ́kẹjọ ní issue kò likely kó jẹ́ gbogbo àfà ṣé báwọn kan làfà tó invite sí jòkó a ti fẹ́ dá sí islamically ẹ̀dàkùn sẹ́ wá mọ́sẹ̀sẹ̀ kọ lẹ́tà sí ìyànrú ẹ̀ pé ìyá alágbájá kú o sọ yẹ kọ́sẹ̀ sọ wípé Mr. Kini ẹ̀yin dà sheikh ẹ̀dàkùn mọ́mí mi kú ẹ mọ̀ bọ̀ yóò tún sẹ́ pé sheikh Kini náà yóò kò sọ Kini náà pé màmá òun kú ṣé bí ẹ ṣe máa ń ṣe nù ebi nítorí pópó ẹnìkan kú gbogbo alásàrí sọ́dọ̀ rẹ̀ ni ó sì wá di embarrassment ó sì wá dàbùkù ó sì wá di yẹ̀yẹ́ ó sì wá di ẹ̀tẹ́ fáwọn tó wá ṣúgbà rẹ̀ nígbà tó wà ní ìṣòro ìṣẹ̀mí ayé yìí tí ẹ̀ bá ti fẹ́ sọ̀rọ̀ kó kíyèsí tí ó tẹ̀yìn ọ̀rọ̀ jáde ẹ wo bí gbogbo ẹ ó ṣe ṣòro tó tí ó bá dọ̀rọ̀ pé kóńkálùkù kẹ́kọ̀ọ́ rẹ̀ dání ẹni ọba lé èèyàn ní mí torí Kùránì lọ́wọ́ mi fa tí Kùránì ń bẹ lọ́dọ̀ mi tó bá ní èèyàn ní bọ̀n nítorí pé mo jẹ́ àfà tí Kùránì ń bẹ lọ́dọ̀ rẹ̀ èmi náà ní èèyàn níwọ náà àmọ́ lọ́wọ́ ẹ sọ pé àwọn àfà máa ganu àwọn tó ń bọ̀ yẹn kódà bàbá sọ̀dọ̀ rẹ̀ mọ̀ ń lọ tẹ́lẹ̀ yín yàrá àmọ́ kọjá lọ bí ìgbà pé ìmọ̀lẹ́ rẹ̀ mọ́ gbogbo ọ̀ganu kọ̀ganu tó bọ́ta lẹ́nu ẹni tó wí bó ṣe wá lè tó yẹn kò ì tí ì burú tán torí pé kò sẹ́ni tó àbò fún mistake anabi wa Muhammad lọ sọ bẹ́ẹ̀ kullu bani adama khata anabi ni gbogbo ọmọ anabi adama lala ṣìṣe ṣùgbọ́n wa khayrul khata'in ẹni tó jó lóríire ẹni àlùbáríkà ẹni àpọ́nlé láàrin àwọn tó ṣàṣìṣe ó ní at-tawwabun àwọn tí wọ́n máa ń túbá those that can say sorry just 5 alphabets wọ́n ní kẹ́ni kó ṣe sorry irú rẹ̀ níjọ́ kan ìjọba lẹ́ni ń wà lọ́jọ́ náà lọ́hùn ọkọ̀ láti ṣe sorry lẹ́yìn ìgbà tí ó ṣe sorry yẹn tí fìtínà ìṣe sorry débà ọkọ̀ bíi 500 pages kọ̀ọ̀rán tí ó débà mọ́. Allahu akbar. dákun gbogbo bá lè lé àti ṣe sorry mẹ́jọ wúwo lára rẹ̀ kí lè rí ọmọ bá dàrú. Allahu akbar. gbogbo ìyàwó lé àti ṣe sorry mẹ́jọ wúwo lára rẹ̀ káyè rí ọmọ bá bàjẹ́. gbogbo student àti ṣe sorry mẹ́jọ jẹ́ nǹkan tó bá bàrà ọ̀gá àti ṣe sorry mẹ́jọ jẹ́ nǹkan bá bàrà kí nǹkan ọmọ bá bàjẹ́ látọ̀dọ̀ èmi àti yín
ẹrú Ọlọ́run náà Ọlọ́run bá wa tó sí. Àmín. ẹni tó wí kẹ́límà yẹn a ní kó túbá kó kẹ̀tẹ̀ sí sọ́rí kódà bí ọjọ́ pé tí o wí kése pé o mìn àti embarrass anybody but tó di túmọ̀ embarrassment padà ìgbà táyé ti gbé bọ́ta kan sí sọ́rí. So he said òun ò jẹ́ anybody ní apology. Ọlọ́run jẹ́ ní apology. Èyí tá a lè wí òun làkíyèsí